tó mo kó nílé mo kálejò mo kí gbogbo ọmọ Ọ̀yọ́ Aláàfin bẹ́ẹ̀ mo kí gbogbo àwọn àjòjì ibẹ̀ mo kí gbogbo àwọn olóyè mo kí gbogbo àwọn abẹnugan ọ̀rọ̀ ọba yíyàn nílùú Ọ̀yọ́ ó ti di woro sí woro ó ti di fàkájà ó ti di kíwọ gbégbá kémi ò gbágbọ̀n láàrin àwọn Ọ̀yọ́mèsì àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlọ́lá jùlọ Abíọ́dún Ṣèyí ọmọ Mákindé kí ló fagbọ́n mi sí omi ọ̀tọ̀ sẹ́ni tí wọ́n yàn sí kì í ṣọmọ oyè ni ṣé kò yẹ lóyè ni ọ̀nà wo ni gómìnà gbà tí gómìnà fi rò pé ọmọ Ọ̀wọ̀ adé ló yẹ lóyè kí làwọn Ọ̀yọ́mèsì rí tí wọ́n fi kọ lẹ́tà àpèníjà sí gómìnà wípé kí ló fà á tí wọ́n tiẹ̀ ní ẹni tí gómìnà yàn àwọn ò lọ́wọ́ sí àwọn ò dá sí ẹnu mi kẹ́ ti gbọ́. ní kí n bọ́ ilé àwùjù ta ló yanba fún wa lọ́yọ̀ọ́ ìbéèrè ní gbogbo ọmọ Ọ̀yọ́ pátápátá gbogbo ọmọ Ọ̀yọ́mèsì gbogbo àwọn àgbààgbà Yorùbá ta ló yanba fún wa lọ́yọ̀ọ́ ẹ má gbàgbé bí ọdún kan sẹ́yìn àwọn Ọ̀yọ́mèsì gbé gómìnà lọ ilé ẹjọ́ àwọn èèyàn ní kí ló dé àmọ́ ta ni ó yọjú kọ́mọ́bà àsọ́ságodo wọ́n gbé ẹjọ́ wọn lè yọjú sí kóòtù wọ́n strike ẹjọ́ yẹn out ní kóòtù. ó rí àwọn tá a pè lọ́yọ̀ọ́mèsì wọ́n ti rí ọ̀rọ̀ yìí lọ́jọ́ tó ti pẹ́ àmọ́ ìjọba jù wọ́n lọ kí wọ́n má bàa dẹni ẹ̀wọ̀n oníkálukú gbàgbọ́dọ̀ lọ́wọ́ ṣé Ọ̀yọ́ ò ní gbóná. màá láǹfààní màá ka lẹ́tà yìí táwọn àgbààgbà joyè Ọ̀yọ́ fi sọ wípé àwọn kọ́ làwọn yẹn ni tó wà mẹ́. orí ọ̀rọ̀ yìí ni màá kọ́kọ́ kà wípé bọ́rọ̀ yìí ṣe rí Punch newspaper làwọn àgbààgbà joyè nílùú Ọ̀yọ́ fi sọ wípé ẹni tí wọ́n ànáùnsì kọ́ ni gbogbo àgbà joyè fọwọ́ sí wọ́n kọ lédè Gẹ̀ẹ́sì bá a bá ṣe ń kà lédè Gẹ̀ẹ́sì láàmú láǹfààní láti máa tú fáwọn ìyá wa àti bàbá wa. Kingmaker in Ọ̀yọ́ have rejected the appointment of Prince Abimbola Ọ̀wọ́adé as the new Aláàfin by Governor Ṣèyí Mákindé. Wọ́n ní gbogbo àwọn àgbáríjọpọ̀ gbogbo òjòyè lọ́yọ̀ọ́ wọ́n láwọn ò fọwọ́ sí ẹni tí wọ́n yàn tá a pè ní ọmọọba Abímbọ́lá Ọ̀wọ́adé gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́. The king described the appointment as illegal and invalid. Wọ́n ní àwọn ìjòyè sọ wípé ọ̀nà tí wọ́n fi yan ọmọọba yìí sórí àpèrè wọ́n ní ọ̀nà tí ọ̀bẹ́tọ̀ mu ni tí ó sì lòdì sí báwọn ṣe yan ọba lọ́yọ̀ọ́. Earlier on Friday lówùrọ̀ kùtùkùtù ọjọ́ Jímọ̀ the state government announced that Makinde approved the appointment of Ọ̀wọ́adé as the new Aláàfin of Ọ̀yọ́ 2 years after the position became vacant. Wọ́n ní lówùrọ̀ kùtùkùtù ọjọ́ Friday tá a mọ̀ sọ́jọ́ Jímọ̀ iléeṣẹ́ Ọ̀yọ́ wọ́n ní gómìnà Mákindé ti láǹfààní láti buwọ́lù ìwé pé Ọ̀wọ́adé làwọn mú gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ tuntun láti bí ọdún méjì tó ti jẹ́ pé orí àpèrè yìí ó wà vacant. Reacting to the news in a letter to the governor, wọ́n láǹfààní láti sọ̀rọ̀ yìí pẹ̀lú ẹ̀dà ìwé tí wọ́n láǹfààní tí wọ́n kọ sí gómìnà signed by their lawyer láti ọ̀dọ̀ lọ́yà àwọn agbẹjọ́rò wọn Adékúnlé Ṣọ́balójú on Friday lẹ́ni ìkan náà ni o. 5 kingsmen orí àwọn àgbàjòyè 5 from Ọ̀yọ́ described the appointment invalid.
wọ́n ní ẹni tí wọ́n yàn sípò yìí kò tọ́ láti wà ń bẹ̀. Nothing that they did not recommend Prince Abimbola Owode to the state government. Wípé òun kọ́ làwọn fa orúkọ rẹ̀ lọ sọ́dọ̀ ìjọba wípé kọ́ bá wọn buwọ́lù. Ìdí tí wọ́n máa fi ń gbé lọ sọ́dọ̀ ìjọba ni wípé láti mọ̀ wípé public officers ni àwọn ọba wà. Gbogbo ọba pátá ló ní wọ́n máa fún wọn ní ìwé kan báyìí tí wọ́n máa fi ya fọ́tò lọ́jọ́ tí wọ́n bá gbádélé wọn lórí. Gẹ́gẹ́ bíi pé òun kọ́ làwa sọ̀mìtì orúkọ rẹ̀ fún gómìnà. They insist that their choosing candidate for the Aláàfin was Prince Lukman Adelodun Gbadegesin. Wọ́n lẹ́ni tí àwọn ìjòyè táwọn mú táwọn jọ láǹfààní táwọn sọ pé ẹni táwọn fẹ́ òun ni ọmọọba Lukman Adelodun Gbadegesin. The casemaker, àwọn afọbajẹ, who made this declaration include High Chief. Orí àwọn àgbà àjòyè tí wọ́n sọ̀rọ̀ yìí, ó bẹ̀rẹ̀ látorí Olóyè Chief Yusuf Akíade tá a mọ̀ sí Báṣọ̀run Ọ̀yọ́. High Chief Wakil Akíndélé Lágúnà ìlú Ọ̀yọ́. High Chief Amsat Yusuf Akiniku of Ọ̀yọ́. Chief Wahab Adetunji, a warrant chief stand in for Ashipa of Ọ̀yọ́, ẹni tó dúró gẹ́gẹ́ bí position oyè Ashipa fún ìlú Ọ̀yọ́. And Chief Gbadebo Muftau, warrant chief stand for Alápinni of Ọ̀yọ́, ẹni tó dúró gẹ́gẹ́ bí olóyè Alápinni tìlú Ọ̀yọ́. The letter reads, letter yìí kà báyìí. You will recall that on 30 September 2022, mi ò tiẹ̀ tí mọ̀ pé ìyẹn wà mẹ́ẹ̀. Ẹ dákun mò ń bọ̀ náà, ẹ jẹ́ ń sẹ́mi mú. The letter reads, letter yìí kà báyìí. You will recall that on 30 September 2022, nínú oṣù kẹsàn-án ọgbọ̀n ọjọ́ ní ọdún 2022, at the meeting of Kingsmaker, níbi táwọn àgbàgbàjòyè ti jókòó, in accordance with the Aláàfin of Ọ̀yọ́ Chieftaincy's declaration 1961, lábẹ́ ẹ̀kan tí wọ́n padà fi jọ jókòó tí wọ́n ti jọ sọ ní ọdún 1961 pé báyìí làwọn ó ṣe máa ṣe. The Kingsmaker appoints Lukman Adelodun Gbadegesin as the Aláàfin Ọ̀yọ́. Wọ́n ní Lukman Adelodun Gbadegesin ní gbogbo àwọn àgbààgbà joyè làwọn fọwọ́ sí pé òun ló tọ́ sípò Aláàfin Ọ̀yọ́. Prince Lukman Adelodun Gbadegesin as the Aláàfin Ọ̀yọ́ by the majority of the lawful votes of the Kingsmaker. Wọ́n ní gbogbo àwọn òjòyè ńgbà táwọn dìbò. Ìbò ẹni tá a lè ló gbégbá orókè táwọn ìjòyè mọ̀ yìí pé òun ló lè jọba láwọn lórí táwọn mọ̀ ṣe dànsáàkì fún. Òun náà ni Prince Lukman Adelodun Gbadegesin, òun làwọn yàn wípé kò di Aláàfin Ọ̀yọ́. Prince Lukman Adelodun Gbadegesin, having obtained the majority of the vote of the Kingsmaker present, and wọ́n ní Lukman Gbadegesin òun ló gbégbá orókè nínú gbogbo òbò táwọn dì láàrin àwọn ìjòyè síra àwọn wípé Lukman Gbadegesin làwọn yàn gẹ́gẹ́ bí ọba. And voting was jam appoint, and his name was forward to your excellency. Wọ́n nígbà táwọn jọ pẹ́bìrìkòtò tán táwọn pẹ́bìrìkòtò tán, àwọn fi orúkọ yìí àwọn fi ṣọwọ́ sí Gómìnà Ṣèyí Mákindé as the candidate appointed by the Kingsmaker as Aláàfin of Ọ̀yọ́
for your approval wípé àwọn láǹfààní láti forúkọ yìí pé ẹ bá wa buwọ́lù ẹni tá a yàn gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ ní Lukman Adelodun Gbadigesin. The case-maker therefore filed an action to stop Your Excellency. Wọ́n ní gbogbo àwọn òjòyè àwọn láǹfààní láti fáìní pé ẹ stop gbogbo pé ẹ ti yan èèyàn kan gẹ́gẹ́ bí ọba. In the present appeal as the Court of Appeal dignitaries, wọ́n ní court wọ́n sì pé kí wọ́n dá àtìfúnyàn kan jọba kí wọ́n dá a dúró. Any meeting of few case-maker and emerges warrant chief held at the governor's office on the 9th of January 2025 or elsewhere as the instance of the Commissioner for Local Government and Chieftaincy Affairs to select the preferred candidate of the governor as the new Aláàfin is not only contrary to the native law and custom and chieftaincy declaration of Aláàfin of Ọ̀yọ́ chieftaincy, but unlawful, illegal, invalid, null and void. Wọ́n kọ́ wípé ìwọ̀nba péréte àwọn afọbajẹ tí wọ́n láǹfààní tí wọ́n sáré lọ ṣe ìpàdé lọ́dọ̀ gómìnà àti ibikíbi tí wọ́n lọ ṣe ní ọjọ́ 9 nínú ọdún tá a wà yìí 9th January tí wọ́n pe Commissioner for Local Government and Chieftaincy Affairs wípé gbogbo tẹ́ẹ̀fì láǹfààní tẹ́ẹ̀fì sọ wípé ẹni tí gómìnà Ṣèyí Mákindé fẹ́ lẹ́fẹ́ fi síbẹ̀ wípé gbogbo ẹ̀ òtún bá ń tẹ́ni o. It is not the duty of the governor to convene the meeting of few kingsmaker and emerges warrant chief to select or appoint a new Aláàfin on the 9th of January 2005 and already approve the appointment on the 10th of January. Wọ́n ní kò tọ́ sí gómìnà láti pe àwọn ìjòyè mélòó kan wípé kán sáré wá. Wọ́n sì ṣe mítìnì yìí lọ́jọ́ 9, wọ́n buwọ́lù ní ọjọ́ 10. Orí bí ó ti kà nìyí. Eléyìí wọ́n fi hàn wá wípé ta ni ń fọba jẹ. Bírú eléyìí bá fi ṣẹlẹ̀ lálẹ́ di Ọ̀yọ́. Lára àwọn ìlú tá a pè wípé ojú pé ẹsẹ̀ pé wọ́n mọ̀ fún wọ́n mọ̀ lé wọ́n máa rárò bí idẹ. Bírú eléyìí bá fi wá ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́. Níbo ló kù tí gómìnà ti lè yan balẹ̀ wọn lórí? Ta ni fọba jẹ? A ti sọ lọ́jọ́ tó ti pẹ́ pé Ifá ò yan ọba mọ́. Owó lókù tí ń yan ọba. Àmọ́ bí tí gómìnà bá ti ní prefer candidate bí Ifá bá yan ọba ẹni tí gómìnà bá bọwọ́ lù ní fámú. Àṣà ti ṣe Yorùbá dà mọ́. Ta ni fọba jẹ? Àwọn àgbààgbà joyè ni wọ́n láǹfààní ni wọ́n sọ̀rọ̀ yìí olóyè 5 wípé ẹni táwọn forúkọ ẹ̀ ṣọwọ́ òun ni Lukman. Àmọ́ ẹni tí gómìnà Ṣèyí Mákindé buwọ́lù òun ni Prince Abímbọ́lá Ọ̀wọ́adé. Àkọ́kọ́ ẹni tá a ti kéde rẹ̀ sí gbogbo ayé pé òun lọ́ba. Ṣó ṣeé ṣe káàrọ̀ lóye pé kò jọba mọ́. Ẹni tí wọ́n ti wá dárúkọ rẹ̀ síbí yìí tọ́nà fún tiẹ̀ náà ti ń dá tòlótòló pé wọ́n ti forúkọ òun ránṣẹ́. Bó o ní ìlú ṣe fẹ́ rí? Ló fi jẹ́ wípé bọ́làjú ṣe ràn wá lọ́wọ́ bẹ́ẹ̀ náà ló bọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́. Bó ti wà káàkiri nìyí. Kódà
tó fi dé irú ìlú tí a ti bí àwa yìí Ìgbòho ọba mẹ́ta ní bẹ ní Ìgbòho wọ́n dẹ̀ fáwọn mẹ́tẹ̀ẹ̀ta ní sàríkẹ́tọ̀ fún. pẹ̀pẹ́ òkun mo kí ọ̀jọ̀gbọ́n onílàákàyè tó sọ̀rọ̀ torí pé bájá ọ̀bárí kì í gbó bẹ́ẹ̀ bágùtàn ọ̀bárí kì í wò bọ̀ ó ní ntajarí kájà ó tó gbó ó ní ntagbòrí kó tó máa kàn ó ní ntagbòtàn rí kó tó máa wò bọ̀ ọmọ gà ọ èyí tí ẹjẹ́ àkọ́kọ́ bira wa ni wípé ọmọọba Akeem Abímbọ́lá Owóadé sọmọ Ọ̀yọ́ ni sọmọ ilé Alágùrè ni ẹ̀tọ́ wo ni wọ́n ní sípò ọba ìjà wọn lọ bá kàn bí wọ́n ṣe ń pín àti bí wọ́n ṣe ń tò pàápàá jùlọ ọ̀nà wo ni wọ́n gbà tí wọ́n fi rò pò ń lọ́kàn ẹ wá jẹ́ àjọ kùfèrè ẹ já lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi Lukman ọmọ Gbádégẹṣin táwọn Ọ̀yọ́mèsì ní lọ́wọ́ àánú lẹ́tà táwọn fọwọ́ sí táwọn fi sọwọ́ sí gómìnà pọ́mọba Lukman Gbádégẹṣin lóye òun ló yẹ kó jọba lọ́yọ̀ọ́ àkọ́kọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ pè yín ṣàkíyèsí kan ají ṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ kì í ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan ìdálù sí ìṣèlú eégún ní gbowó lóde Òṣogbo atọ́kùn ní ìgbà tó dé Ọ̀yọ́ ìyẹn ọba ìjẹ́ ọba ìkan ọba ọ̀tọ̀ọ̀tọ̀ ni nílùú kọ̀ọ̀kan bí wọ́n ṣe yan ọba nílẹ̀ Ìbàdàn ọ̀tọ̀ ni bí wọ́n ṣe yan ọba nílùú Èkó Arómisẹ́ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ọ̀tọ̀ ni bí wọ́n ṣe yan Aláàfin lọ́yọ̀ọ́ ọ̀tọ̀ ni lóòótọ́ àti lódodo Ọ̀yọ́mèsì ni ó jíròrò tí wọ́n fọmọ oyè kalẹ̀ tí wọ́n fowó ránṣẹ́ sí gómìnà ẹni tí gbogbo wa fọwọ́ sí rè òun lọ́tọ̀ òun ló yẹ lóye gómìnà náà pa àwọn ìgbìmọ̀ rẹ̀ wọ́n ṣèwádìí wọ́n buwọ́lù ọ̀pá àṣẹ ti gómìnà ìlú ní fọba aládé ìlú ní jáwé oyè fọba ṣùgbọ́n mo fẹ́ pè wá sáwọn àkíyèsí kan pàápàá jùlọ ẹni tó sọ̀rọ̀ àkọ́kọ́ ẹ̀yin Ọ̀yọ́mèsì ají ṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ èṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan mo fẹ́ kẹ́ ẹ ro ọ̀rọ̀ yìí lẹ́ẹ̀mejì dáadáa torí kó tó dì báyìí àìmọye ìgbà la pè yín ṣàkíyèsí lórí ìkànnì Àtìbà àìmọye ìgbà la sọ bó ṣe yẹ ká sọ pé ẹ tó bí ènì kó lè bá àtàsọ ọhún wọn ní àgbàlagbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun ọwọ́ àgbà níyìn Ṣèyí Mákindé lè wà ń pò Ṣèyí Mákindé lè jọ̀gá gbogbo wa Ṣèyí Mákindé lè wà ń pò agbára bí Ṣèyí Mákindé ṣe wà ń pò agbára tó bó ṣe burú tó táwọn kan fojú pó burú wò tínú rẹ̀ ní máa ṣe kì í gbàmọ̀ràn síbẹ̀síbẹ̀ ìlànà àtòfin ní Ṣèyí Mákindé fi ń tòjọba torí pé Ṣèyí Mákindé kì í ṣe olóṣèlú ìjọba ni bẹ́ẹ̀ ni ó sì mọ̀ nípa ètò òṣèlú èmi ò gbowó lọ́wọ́ Ṣèyí Mákindé o bẹ́ẹ̀ ni n ò gbowó lọ́wọ́ Akeem Abímbọ́lá débi pé màá bá wọn polongo ṣùgbọ́n tọ́rọ̀ bá délẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọ̀yọ́ àtàtà á fojú sọ̀nàkùn wò torí n tó pé wa náà ni pé ọba yòówù tá a bá fẹ́ jẹ nílùú Ọ̀yọ́ Aláàfin ká tó nílànà tó tọ́ àti tó yẹ kó lè bá àjẹpẹ́ ni tó tọ́ tẹ́lẹ̀dùmarè fọwọ́ sí òun la yàn sípò torí tiwa ní àti torí àwọn àrọ́mọdọ́mọ wa tí wọ́n mọ̀ ṣègbésí ayé lọ gbogbo ń tá a bá sì ṣe lénìí ó ń bọ̀ wá dọ̀rọ̀ tán èyí t'Aláàfin Ọ̀yọ́ ṣe àtàwọn tí wọ́n yàn wọ́n kò parẹ́ lónìí ìlú dé ẹ̀yin Ọ̀yọ́mèsì ẹ fi yèdè nù ẹ fi yèdè gbogbo ara èmi ò bẹ̀ yín o pé dandan kẹ́ ẹ tẹ̀sí ibi tí gómìnà bá tẹ̀sí o èmi ò sì bẹ̀ gómìnà wípé dandan kí wọ́n tẹ̀sí ibi t'Ọ̀yọ́mèsì bá tẹ̀sí ṣùgbọ́n o ẹjọ́ finúkonú ẹjọ́ fikùn lukùn ẹ béèrè ọ̀nà tí wọ́n ń tọ̀ tí wọ́n fi ń yan ọba lálẹ́dẹ̀ Ọ̀yọ́ ẹjọ́ finúkonú ẹjọ́ fikùn lukùn ọ̀nà tí wọ́n wà á mọ̀ tọ̀ tó bá ti rí bẹ́ẹ̀ ẹni tó bá yẹ lóyè òní kẹ́ ẹ gbadé fún ẹni tó bá yẹ nípò òní kẹ́ ẹ gbégorí àpèrè ọ̀rẹ́ mi sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ pọ̀ gan ṣùgbọ́n ẹ jẹ́ mú kókó mẹ́ta ń bẹ àkọ́kọ́ ń bẹ ni pé bí wọ́n ó bá yan ọba lálẹ́dẹ̀ Ọ̀yọ́ tó bá ṣe pé ìdílé méjì ló lẹ́tọ̀ọ́ àbí mẹ́ta gbogbo wọn ni wọ́n ó kọ̀wé wá wọ́n wàá máa béèrè pé tó ọmọ agboolé bò ń wọ́ kálukú ó máa tọ́ka sí Ọ̀yọ́mèsì ni wọ́n kọ̀wé sí kì í ṣe gómìnà Ọ̀yọ́mèsì ni ó wàá bẹ̀rẹ̀ ìjíròrò lórí wọn pé ọ̀dà o agboolé wo lọ́kàn tó lẹ́tọ̀ọ́ àtijoyè agboolé lágbájá ni ọ̀yá ẹ lọ pa àwọn àgbààgbà bẹ̀ wá agboolé yín lọ́kàn ẹ mú ọmọ yìí wá tó bá ṣe pọ́ ọmọ yìí méjì lódìdé ń bẹ àbí mẹ́ta ni wọ́n fà lọ́yọ̀mèsì lọ́wọ́ Ọ̀yọ́mèsì ni ó wà rìnrìn àjò òótọ́ kan ń bẹ ṣùgbọ́n mi ò ní sọ níjọ́ t'Ọ̀yọ́mèsì bá tó sọ òótọ́ níjọ́ náà ni ayé ò ní tó nà ká àléébù s'Ọ̀yọ́mèsì mọ́ torí pé gbogbo òwà bíi pé ká máa hùwà bí àdán ní máa dókè tí ṣòro ó dé lókè tí ó délẹ̀ tí ó lè kulu
tí ṣòro bá ti tún dé ńlẹ̀ yóò tún lẹ́yẹ lòun ìfò olóòkè nu. Ọ̀nà wo lẹ̀ ń gbà yanba lọ́yọ̀ọ́? Bẹ́ẹ̀ bá débì kan wọ́n ò ní Ifá ní yanba lóde Ọ̀yọ́, tẹ́ ẹ bá débì kan wọ́n l'Ọ̀yọ́mèsì ní yọba. Àwọn fúnra ara wọn wọ́n sọ, torí pé mi mọ̀ pé àtọba àti Ifá wọ́n jọ yanba lálèdè Ọ̀yọ́ ni. Torí pé tí wọ́n bá jíròrò tán tọ́mọ oyè bá jẹ́ 2 àbí 3 tí wọn ò bá step down fúnra wọn, ó di dandan nǹkankan ni wọ́n fi ja ẹnìkan fẹ́nìkan. Tó kí ni wọ́n ń pè lódù? Tí wọ́n bá ní odù lágbájá ló kún, odù tàmọ̀dù ló sì kejì, odù làkàṣègbè ló sì kẹta, ẹ gbọ́ kí ni wọ́n ń pè lódù? Kí ni wọ́n fi ń mọ odù? Báwo ni wọ́n ṣe mẹni tó dù rẹ̀ kún? Ṣé wọ́n ń tẹ̀ka ni àbí wọ́n ń dìbò? Ọ̀pọ̀ ẹ̀yin náà lẹ́rìn, ṣùgbọ́n fúnra Ọ̀yọ́mèsì àwọn ni wọ́n ó jáde, torí wọn ò rẹ́rìí tó dájú tí wọ́n fi dìfẹ́ǹdì ẹ̀, ṣùgbọ́n mo mọ̀ pé nǹkankan bẹ tí wọ́n ń pè lódù nínú ètò tí wọ́n fi ń yan ọba lọ́yọ̀ Aláàfin. Tó tèmi ti yín tòótọ́, ẹ kọ́kọ́ kíyèsí bẹ́ẹ̀ hàn káwọn Ọ̀yọ́mèsì ọ̀kọ́kọ́ ṣàlàyé ẹ̀. Ọ̀rẹ́ mi tó sọ̀rọ̀ pọ́ìntì kejì tí mo mú ń bẹ̀, wọ́n nígbà táwọn Ọ̀yọ́mèsì tí wọ́n kọ̀wé sọwọ́ sí gómìnà, wọ́n ní ọmọ ọba Lukman Gbadegesi bọ̀dá mi, wọ́n ní oyè lọ́mọ oyè. Ọ̀nà wo ni wọ́n rìn, ọ̀nà wo ni wọ́n tọ̀ tí wọ́n fi mọ̀ pé ọmọ ọba Gbadegesi ló yẹ lóyè, òun ló sì yẹ nípò? Wọ́n wá lódi woro sí woro, wọ́n gbé wọn lọ sílé ẹjọ́. Wọ́n ní ṣùgbọ́n àwọn Ọ̀yọ́mèsì kùnà láti yọjú sílé ẹjọ́ kí wọ́n má bàa sọ pé kí wọ́n fagbára jù wọ́n sẹ́wọ̀n. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin adájọ́, ẹ̀yin agbẹjọ́rò, ẹ̀yin tẹ̀ ń ṣẹjọ́, ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe é ṣe ni? Ẹni ó ṣe bẹ́ẹ̀ àtẹ́, àní kí Ṣàngó wọ́ pa, ẹni tí ò ṣe bẹ́ẹ̀ rárá ńkọ́? Ṣé téèyàn bá ti dẹ́wọ̀n kò sí nǹkan kan tí ó sọ tí ó fi dìfẹ́ǹdì ara rẹ̀, wọ́n kàn náwó sí náà ni pé máa lo agodi àbí wọ́n pè máa lo abolongo. Èmi rò wípé tó bá ṣe pé àwọn Ọ̀yọ́mèsì ìlànà tó yẹ kí wọ́n tọ̀ kí wọ́n fi yan ọmọ ọba Lukman Gbadegesi ni wọ́n bá tọ̀, kò sí ní tó ní kí wọ́n mọ̀ yanjú sílé ẹjọ́, kò sí ní tó ní kí wọ́n mọ̀ lọ́ọ̀rẹ́ ṣàlàyé. Ẹ wò ó, olódodo ò ní kú sípò ká o, ẹyọ kan ń dá èmi lójú ṣáká. Bẹ́ẹ̀ bá kọ̀ ní ìsìn tẹ́lẹ̀ lọ sílé ẹjọ́, tẹ́ ẹ kọ̀wé ẹ̀hónú sí gómìnà, ta ni ó parí rẹ̀? Sẹ́mi ní wàá parí rẹ̀ ni àbí ọ̀rẹ́ wa tó sọ̀rọ̀ tán yìí, àbágbàgbà ìlú kan ní ọ̀bọ̀ ọbẹ̀ tí ó parí rẹ̀? Tẹ́ ẹ bá fà lọ fà bọ̀, ẹ tún fà lọ ilé ẹjọ́. Ṣé tẹ́ ẹ bá tún gbọ́rọ̀ yìí lọ ilé ẹjọ́, ṣé ẹ tún kọ́ sẹ́ẹ̀tún ní ìyọjú ni? Ẹjọ́ ìṣẹ́jọ́ ara ẹni ká mọ́ mọ́ dá. Mo sì wí o, kọ́rọ̀ yìí ó tó dì báyìí, mo pe gbogbo ẹ̀yin Ọ̀yọ́mèsì, mo pè yín lórí Àtìbà tó lòdì Ọ̀yọ́ tí ìfi yìí mo ní ẹ dákun, ẹ finú konú. Ẹ̀yin gangan Ọ̀yọ́mèsì, ṣe gbogbo yín nínú yín konú? Sójú kan náà ni gbogbo yín jọ ń lọ? Kí ló dé táwọn kan ń lẹ́mọ́, táwọn kan ń láfè? Ògiri yín lọ lánàá tálàǹgbá fi rọ́nà wọbẹ̀, torí mo mọ̀ pé tí gbogbo Ọ̀yọ́mèsì bá jọ lọ sójú kan náà, ọmọ ọba Ṣèyí Mákindé ò ní là lé yín lọ́wọ́. Mo wí, mo sọ, kódà mo fẹ́ dá láṣejù lórí ọ̀rọ̀ Ọ̀yọ́, ṣùgbọ́n tó ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ rẹ ni olóòlù oko tó bá dòdòdé ṣe náà kọ́ ń bọ̀ wá bá ni. Ẹni ọba mọbi tọ́rọ̀ owó sí, òun lọ̀tọ̀ ọlọ́rọ̀, ilé ń jó àti èrè ńlá kọ́ta, ó lóun mọ̀ pé ibi tí ó padà kángun sínú níbo lọ́wọ́ á kángun sí ní ìsìn. Ẹ wo ìmọ̀ràn lèmi ó gbà yín. Ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀rọ̀ tọ́rọ̀ ẹ wá sọ, ọ wá ní Ifá kí yan ọba lálèdè Ọ̀yọ́, ọlọ́yọ̀mèsì ní yan ọba, ọlá ti fà àtọ̀yọ́mèsì ní ìsìn wọn wà á lò kankan mọ́, olówó ni wọ́n fi ń yan ọba. Ẹ bá mọ̀ sọ̀rọ̀ statement hùn, ó kù díẹ̀ káàtó. Sáfẹ́ sọ pé wọ́n fún gómìnà lówó, ìní gómìnà fi yan Òwò Adédì. Àbí ṣé ká sọ wípé àwọn Ọ̀yọ́mèsì tí wọ́n gbé bọ̀dá Lukman dání, àwọn ni ká sọ pé wọ́n gbowó? Tá a bá tú òwú funfun jù, ó ṣeé ṣe ká kan dúdú ń bẹ̀. Ẹ jẹ́ a ṣe sùúrù ká má bàa bá ń tọ́ dáa jẹ́. Kí ló wí láàwì, ẹnì kí ẹ pé kí ló ló wì? Ẹ jẹ́ àjọ gbà wípé Ọ̀yọ́mèsì ní yan ọba tọ́yọ́mèsì ó bá sì yàn, wọ́n sọ fẹsẹ̀wọ́ sí gómìnà, gómìnà ò sì ṣèwádìí lórí rẹ̀. Bí ọba lẹ́tọ̀ọ́, gómìnà náà lẹ́tọ̀ọ́ láti observe bí ẹ tí a tó kíyèsí ìlànà wo lẹ̀ gbà tẹ́ fi yan ọba, tẹ́ sọ̀rọ̀ pé àwọn tó kàn rèé sí bí èèyàn làwọn Ọ̀yọ́mèsì. Ṣé wọ́n jáńgẹ́lì ni àbí wọ́n jẹ́ wòlíì Ọlọ́run?
bí wọ́n ti ẹ̀jẹ̀ wòlíì náà wòlíì gan gbàbọ̀dẹ̀ àbí ṣé gómìnà gangan sáńgẹ́lì ni ọlọ́run ọba nìkan ní í ṣe nǹkan tí ikú síbi kan èmi kàn fẹ́ pè yín lákìyèsí ni o àwa tá a jáde níjọ́ tá a gbọ́ lájọ́ àná lọ́jọ́ ẹtì tí gómìnà kéde wípé Akeem Ọwọ́adé Abímbọ́lá òun lọ́ba tó sí torí pàwá tí ń gbẹ̀ngbẹ̀ ọba tipẹ́ ó di dandan kí inú gbogbo òlú ó dùn inú wa dùn a sì mọ̀ wípé ẹni tí wọ́n mú wáyé kì í sọmọ ọ̀la kódà kì í sọmọ Ọ̀ràngún ọmọ Ọ̀yọ́ náà ni ẹni tá a mọ̀ dáadáa ni ẹni tá a mọ̀ pìlẹ̀ rẹ̀ ni a sì mọ̀ pé lẹ́tọ̀ọ́ sípò ọba ṣùgbọ́n sọ yẹ sóun lọ́kàn ẹyọkan ńlá àmọ́ bẹ́ẹ̀ ọba wa ń retí nǹkan tí ò rí torí ẹ̀ ní òjé mi ọba ń bọ̀ dé sí gbogbo nǹkan tí ń bọ̀ bí ọba tí ì dé àti ìmọ̀ ní nǹkan ṣùgbọ́n dẹ̀ mi lò ó tẹ̀yìn náà gbégbèsè akin ó dẹ̀ mi lò tẹ́ rìnrìn àjò bó ṣe yẹ kẹ́ ẹ rìn lọ́yọ̀ọ́ stéètì lónìí Ṣèyí Mákindé ní nọ́mbà 1 ọmọ ló jẹ́ fún yín lọ́jọ́ orí nípò tó wà torí pé ọpẹ́ títí olóṣèlú ọdún 7 ni oyè Ọ̀yọ́mèsì ikú nìkan ní gbàsọ lára ewúrẹ́ kò sí ní tó ní ẹ mọ̀ pé bíríkótó kẹ́ ẹ mọ̀ pé bíríkótó àtàwọn ọ̀tọ̀kùlú ìlú tí ń bẹ nílùú Ọ̀yọ́ kẹ́ ẹ kọ́kọ́ jọ wá ìrẹ́pọ̀ torí wọ́n ní wọ́n ní ẹja ahúgi ọ̀tẹ̀ ká tó gbingi ìfẹ́ kó lè bá a sì sọ àlàáfíà nígbà táàrin ti yín gangan ògún báwo lẹ ṣe fẹ́ làlẹ́ gómìnà lọ́wọ́ ta ni gómìnà dámọ̀ ta ni gómìnà dámọ̀ bí gómìnà bá mọ ẹnìkan nínú ọmọ ọba ó tọpasẹ̀ ẹnìkan débẹ̀ ni bẹ́ẹ̀ ni ibi tó wá kù sí yìí kò tí ì bàjẹ́ kò tí ì dàrú kódà kò tí ì rújú ẹ̀tọ́ mi ò mọ̀ bóyá ó rí bẹ́ẹ̀ tàbí ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú lẹ́tà tí wọ́n tọkùnrin yìí sọ àtọ̀rọ̀ tó sọ wípé kì í ṣe gbogbo Ọ̀yọ́mèsì ni gómìnà pè nígbà tí gómìnà fẹ́ ànáǹsì pé ẹni tó bá tọ́ sérè kí ló dé tí gómìnà ò pe gbogbo Ọ̀yọ́mèsì kí ló dé tí gbogbo Ọ̀yọ́mèsì ò sí ibi tí wọ́n ti ṣèpàdé ó rọrùn kí wọ́n mọ̀ sí ń bẹ̀ o ó dẹ̀ rọrùn kí wọ́n wà ń bẹ̀ torí mi rò wípé ẹ̀tọ́ gómìnà ní láti ránṣẹ́ sọ́yọ́mèsì Ọ̀yọ́mèsì ò sì gbọ́dọ̀ sọ pé òun ò wá nígbà Ọ̀yọ́mèsì bá wá débẹ̀ tí gómìnà bá wá sọ ní tó fẹ́ tọ́yọ́mèsì bá fẹ́ takò ó ṣeé ṣe kí wọ́n jọ pé bíríkótó kí wọ́n jọ pé bíríkótó kọ́rọ̀ òun níyànjú ṣùgbọ́n bọ́ọ̀dì ọba dùn ọmọ tálíkà wo ní òròde ẹ̀wọ̀n ẹ̀yin Ọ̀yọ́mèsì gọ́fúnà Ṣèyí Mákindé gbogbo ohun tí kálukú yín bá fẹ́ ṣe ẹ fìbẹ̀rù adániwáyé ṣe o ẹ fìbẹ̀rù Olódùmarè ṣe ẹ rántí ijọ́ tí gbogbo yín ọlọ́rẹ̀ jíyìn fọba tọ́jọ́ dá wa tẹ́ ẹ bá fẹ́ nìkan kalẹ̀ lónìí tó bá di àdánwò fún gbogbo ayé nítorí pé ẹ fà kalẹ̀ lọ́nà ẹ̀tọ́ ẹ jẹ̀yà ọmọ yín náà sì tún jẹ́ ń bẹ̀ àrọ́mọdọ́mọ yín ó jẹ́ ń bẹ̀ àtẹnìkíní yín àtẹnìkejì yín ipò agbára ń bẹ lọ́wọ́ yín lónìí ipò yànyànyànyàn sì ń bẹ lọ́wọ́ yín lónìí Elédùmarè ò ní jí ẹ sì yàn ṣùgbọ́n tẹ́ ẹ bá lo òótọ́ tẹ́ ẹ lo ìfẹ́ tẹ́ ẹ jẹ́ kí ìfẹ́ owó ìfẹ́ ọmọnìyàn ìfẹ́ lágbájá ló súnmọ́ mi ìfẹ́ tàmàdò lè yàn mí tẹ́ ẹ bá fi yan ọba lọ́yọ̀ọ́ Aláàfin àrọ́mọdọ́mọ yín ó kọ yín ò ní parẹ́ nù wà àbàjẹ́ èmi ò yẹ nìkankan lẹ̀ o kí kálukú ronú kó tó sọ̀wà tí ó wù kí kálukú ronú kó tó ṣe ní tí ó bá ṣe ṣùgbọ́n tí wọ́n bá ń pariwo pé fakọ́ ní yan ba owó ní yan ọba tá a bá tù wò lọ bí owó ẹmẹni tábùkù rẹ̀ ọkàn o ẹ̀yin náà mọ̀ra yín o gbogbo Ọ̀yọ́mèsì pátá ẹ mọ̀ra yín o gbogbo Ọ̀yọ́mèsì pátá ẹ ríra yín tán o bẹ́ẹ̀ ni o ṣe mọ̀ pé bí ọ̀rọ̀ ti kọ́kọ́ dé lẹ́nu tí wọ́n ní kí EFCC ọmọ ṣèwádìí yín odidi Ọ̀yọ́mèsì ó kù díẹ̀ káàtó ẹ má jẹ́ àfọ́n gángan fòkúfọ̀ kó má bàa fọ̀fọ̀kúfọ̀ àpèrè kan níbẹ̀ o èèyàn tí sì ń dúró níye ṣùgbọ́n nìkan péré náà ni ó gbà láyè yóò jókòó ńbẹ̀ Elédùmarè àṣẹ̀dá ayé wá yàn fún wa nílùú Ọ̀yọ́ Aláàfin bá wa kó sí wọn nù bá wa pẹ̀tù sí wọn lọ́kàn má jẹ́ ó dìjà má jẹ́ ó dáwọ̀ má jẹ́ ó dápọ̀n torí pé tí gómìnà bá fi ọmọọba Akeem Ọwọ́adé Abímbọ́lá tí wọ́n bá fi jẹ ọba lọ́yọ̀ọ́ Aláàfin tí ọba lọ́wọ́ ọba Ṣọ̀rún nú tí ò lọ́wọ́ gbogbo Ọ̀yọ́mèsì nú ó léwu o tọ́yọ́mèsì náà bá wá yànyàn sípò tí ọba lọ́wọ́ gómìnà nú tí à ń lò pọ̀ pé àwa la lọ́yọ̀ọ́ wa ó nípa o bí kò ṣe wípé kí gbogbo yín ọjọ́ pawọ́pọ̀
kẹ́ ẹ jọ fìmọ̀ ṣọ̀kan, kẹ́ ẹ tó bí ènì kó lè bá a ta sọ́ọ̀hún. Kò bàjẹ́ láyé Olúgbọ́n, kò bàjẹ́ láyé Àrẹ̀sà, ẹ ṣe kó má bàjẹ́ lórí yín, ṣùgbọ́n ẹ rò bẹ̀rù Ọlọ́run. Gbogbo yín ẹ wọjọ́ orí yín, gbogbo yín lẹ ti lé láàdọ́ta ọdún, ẹni ó ti lé lógún mẹ́ta ń bẹ nù yín, ẹni ó ti lé lógóje ń bẹ nù yín. Síbẹ̀síbẹ̀, bí èèyàn dàgbà tó dògbò, tá à ń tọrọ ẹ̀mí gígùn fún, tó bá dẹjọ́ kan, yóò lọ jí, yóò padà bí ó ti wá. Ikú yẹn ti yẹ wá àfọjọ́ orí ìtò, àmọ́ àríṣe làríkà, àríkà ní bàbá àrègún, Adéyẹmí àná, Aláàfin, ikú bàbá yèyé, àtàrà bàbá skímẹ̀. Èyí tó ṣe é lẹ̀ ni gbogbo wa jọ ń sọ yìí o, ńlá àjọ gbàgbé yìí o. Ẹ̀yin náà mọ̀ pé Àtàndá lọ tán kẹ́ ẹ tó mọ ìyá Ọláyíwọlá. Bẹ́ẹ̀ ni ọmọ Ìbírónkẹ́ lọ tán kẹ́ ẹ tó mọ ìyá ọkọ ìyá Màlábà. Ó sọ fún yín pé eegun bí eyín ó sọ wọ́n. Bẹ́ẹ̀ ni gbogbo ẹni yòówù tí ó bá jọba lọ́yọ̀ọ́ Aláàfin, gbogbo wa la mọ̀ ká kíkanjú ló gbọ́dọ̀ jẹ́. Ìlú tó sáré pariwo tínú ìlú dùn, ẹ wo iye ọdún tọ́yọ́ ti wà lópó tá a lọ́ba débi páàní mọ̀ọ́mù. Kálukú wa ń ṣe bó ṣe wù ú, tí kì í bá ṣe pé òfin àtàṣà wà, àìmọye nǹkan tí ọba ti bàjẹ́ o. Àsìkò wa tó láti yan ọba. Ẹ̀yin olórí wa, ẹ wá gbọ́ra yín yé. Lẹ́tà kọ́ lọ́kàn o, lẹ́tà kọ́ lọ́kàn. Ẹ wáyè, ẹ wá ọ̀nà, ẹ pé ọmọọba Ṣèyí Mákindé, ẹ jọ ṣèpàdé ìkọ̀kọ̀, ẹ jọ ṣèpàdé ìbábá. Tá a bá là ń bẹ̀rù pé kí wọ́n mọ̀ sọ wá sẹ́wọ̀n, tẹ́lẹ̀dùmarè bá sọ wá sẹ́wọ̀n ńkọ́? Bẹ́ẹ̀ ni, àti pé kí ń lọ́rọ̀ ẹ̀wọ̀n ń bẹ nígbà tí èsì pé ẹ kówó jẹ, ẹ sì jalè. Ẹ̀yin Ọ̀yọ́mèsì, ẹ̀rìn bó ṣe yẹ kẹrin o, kó lè bá rí bó ṣe yẹ kó rí. Àlàáfíà fún wa o. Ọ̀yọ́ ò ní bàjẹ́ o, Ọ̀yọ́ ò ní dàrú o. Bó bá ṣe tó ń lọ, bàbá ṣe tó ń gbọ́, orí Àtìbà yìí náà lẹ́ẹ̀tì máa gbódòdó ọ̀rọ̀. Ọ̀yọ́ ò ní bàjẹ́ o. Ọmọọba Ẹnjiníà Ṣèyí Mákindé, Elédùmarè yóò kọ́ yín máa ṣe o. Ẹ̀yin Ọ̀yọ́mèsì, Ọlọ́run yóò tọ́ yín sọ́nà o, yóò kọ́ yín máa ṣe o. Àwa ò pé dandan kó jẹ́ Lukman Gbádégẹṣin, àwa ò sì gbé kó jẹ́ Akeem Abímbọ́lá ọmọ Òwò Adé, ṣùgbọ́n gbogbo ẹni tí Elédùmarè bá mọ̀ pé yóò gbélú Ọ̀yọ́ tẹ̀ iwájú, tí ó fẹ̀mí gígùn àtàlàáfíà lópo, kí Elédùmarè ó yẹ fún wa. Ìdí Nasrantale Mustaqim.